Bismillahirrahmanirrahim. Dr. Praise and Beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn olórí bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ewé. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlọ́ ní. Ṣe lo ìmí ọjọ́ díẹ̀ àti ewé ewúro gbígbẹ. Ewé ewúro yìí a lè wá púpọ̀ sọ̀rọ̀ mi ti yé, àmọ́ bó bá ti wo kó pọ̀ sí, ẹ má jẹ́ ká lo odidi eléyìí kan sọ̀rọ̀ mi yé. Fún bí àpẹẹrẹ tí a bá lo eléyìí bíi 5, ewé ewúro yìí kí ni sọ́fọ̀ yẹn jẹ́ ká kán díẹ̀ ń bẹ̀ ni. Kí ni nǹkan tí ó máa ṣiṣẹ́ fún? Tùràrí ni tó máa ń lé ẹ̀mí burúkú jáde. Ṣé rí ẹ wo orí ibùsùn tá a máa ti ń sùn, orí bẹ́ẹ̀dì tá a máa ti ń sùn yẹn. Àwọn nǹkan àwa nìkan, ẹ má rò pé ẹ̀yin nìkan lè ń sùn bẹ́ẹ̀ o. Àwa nìkan kọ́ ni à ń sùn bẹ́ẹ̀. Àwọn ẹ̀mí kan wà ńbẹ̀ tó yẹ pé ọmọ ló fi jẹ́ pé gbogbo àtàbà ti fẹ́ sùn wọn ní ká máa gbọ́n orí bẹ́ẹ̀dì lọ dáadáa. Ó dẹ̀ ní àdúrà téèyàn máa ṣe téèyàn bá ti ń gbọ́n nù sọ̀rọ̀ mi ti yé. Inú bedroom tẹ́ rí yẹn àwọn ẹ̀mí wà ńbẹ̀, kò sí ni àwọn yẹn máa ń wà ńbẹ̀ tí wọ́n ni. Bẹ́ẹ̀ gbogbo surrounding wa inú atẹ́gùn ẹ̀mọ yìí ẹ̀mí tó ń bá yẹn rìn. So àwọn ẹni bí wọ́n máa ń lo opportunity pé àwọn nǹkan yìí máa ń wà nílé láti máa fi nǹkan mí mọ́ nítorí yẹn. Ẹlòmíì á pàṣàdé jókòó, a máa gbọ́ pé èèyàn kan sọ̀rọ̀ kò dẹ̀ ní rí yàn. Ẹlòmíì á sàdé jókòó, a máa rí footstep kò ní rí yàn. Ẹlòmíì wọ́n ti ń dá láàmú ní iléeṣẹ́, ẹlòmíì wọ́n ti ń dá láàmú ní àrándì ẹ̀. Ṣé tá bá ti rí ewé ewúro gbígbẹ yẹn jẹ́ ká sa àlìsà sọ̀rọ̀ àlìsà sínú ilé tó bá ti gbẹ dáadáa. Ó jẹ́ ká wá kíni sọ́fọ̀ yìí díẹ̀ bí sáìsì yìí ó ti tó, sáìsì kíní yìí ti tó, ẹ jẹ́ ká lọ́pọ̀ mọ́. Tá bá ti lọ́ mọ́ ó ti tán o. Tá bá ti lọ́ mọ́ tó ti kúnná dáadáa ó ti tán, ẹ jẹ́ ká tọ́jú ẹ̀ síbi kan. Alẹ́ la máa ń fin. Tá bá ti fẹ́ fin lálẹ́, àti window bedroom o, àti window kitchen o, àti window no yàrá ẹ o, ẹ jẹ́ ká sílẹ̀ lẹ̀ àti ilẹ̀kùn, ẹ jẹ́ ká sílẹ̀ káwọn kan ní burúkú jáde kó wọn yẹn lé wọn jáde sọ̀rọ̀ mi ti yé. Èyí tó bá dánú wọn ní lọ, èyí burúkú ní kíní máa ń bájà á lé wọn dànù sọ̀rọ̀ mi ti yé. Ṣé tá bá ti wá bọ̀ sínú náà tá a ti sí gbogbo ẹlẹ́lẹ̀, ẹ̀wọ̀n ẹ jẹ́ ká wo jáde ká lọ máa sì fàájì níta tiwa. Tó bá ti jó tán bóyá bíi the next 15 minutes, ẹ jẹ́ ká wọlé padà sọ̀rọ̀ mi ti yé. Tó bá yẹ pé ìta ni kì í ṣe kó o sí géètì lẹ̀ o, ẹ jẹ́ ká fin ta ká fin. A lè fi sínú kí ní tó máa fi ń fin nǹkan ká fin gbogbo surrounding wa sọ̀rọ̀ mi ti yé. Eléyìí ó máa ń lé àwọn ẹ̀mí burúkú kúrò ní ẹ̀mí tó mọ́nítọ̀ gbèsè ayé á lé wọn dànù lágbára Ọlọ́run. Kò jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin èèyàn mi. Tí a bá lè mọ síbẹ̀ fún ọjọ́ 3 tàbí ọjọ́ ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ó dáa. Àdúrà ọgbà Ọlọ́run fi wálẹ̀. Èmi náà lọ́mọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutiu Ọlátíwé táyé mọ̀ sí mi jẹ́. Tó bá dìgbà mi àtúmọ̀ ọ̀rọ̀ mi tó ti yàtọ̀ sí ilé wa, ẹ má gbàgbé láti subscribe sórí ètò kílíkù fún alẹ́ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní náà kan mi tàṣà àti yìí tàṣe torí pé ìtì àti ṣe kò jẹ́ ìtì àti ṣe lọ. Ó dàbọ̀.